àtẹni tó bá wọn sọ àtẹni tó bá wọn kọ́ pé ànábì jí pátá kò sẹ́ni tẹ́ bínú ọmọ tí ó yàn láyé ànábì jí pátá wọn lé ànábì gbọ́ ọmọ ọdún méje sùn ó fi bá a lò pọ̀ àtẹ̀yìn tẹ́ ẹ fẹnu sọ àtiwọ́ tó gbà bẹ́ẹ̀ àtiwọ́ tó fọwọ́ kọ́ kò sí kankan ní ọmọ yìí tó yàn dí láyé àfi tẹ́ ẹ bá wà túbà. balibala ònù sábẹ́bọ̀. ẹ kì í ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa táwa ń bí tẹ́lẹ̀ tó lòun ó ju lọ ní sírú àdáwọ̀ tọ́lọ̀ mi kàn yín kéde kan. ìdáàmú bútálá kálọ̀. tọ́lọ̀ bá abirú nǹkan bẹ́ẹ̀ kan yẹn tọ́lọ̀ wọn tó wá bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ àkì àfààní. ìdáàmú bútálá kálọ̀hù. àǹtàmùjárabù. mo sọ ń bè kájọ ni mo ní àdámọ́ ni abnormality ni fọ́lọ́hún kí àwọn àfọ òkú normality ni fọ́lọ́hún káàfọ́ òbí máa kó kú normality ni fọ́lọ́hún kó o ṣe bẹ̀rẹ̀ ayé rẹ̀ kó o ṣe bẹ́ẹ̀ lògbó bọ̀ láàfà kọ́lọ́ ṣe pa ọ́ normality ni abnormality ni kí àwọn kí àbá àkóyàwó jọ kí ẹ̀ka máa kú nù wọn kò nọ́mà fọ́lọ́hún. ìdáàmú bútálá kálọ̀hù. wọ́n ní wàá fà bímọ 12 kọ́nẹ̀ ní gbogbo wọn náà ni wọ́n yàn lójú ẹ̀mí rẹ̀ kò nọ́mà fọ́lọ́hún. ìtí mo sábà ṣe fáwọn àfáà ni kó pa wọ́n yàwó àbí kó pa wọ́n lọ́mọ àbọ̀mọ kí ọ̀tọ̀ fọkàn sí pé eléyìí ní ó gbèsè mi ọlọ́run ṣe pa lójú ẹ̀mí wọn ọlọ́run wa fẹ́ fi wò pé ṣé tiwa ni àbí tiwa kọ́ tí wọ́n bá fẹ́ mọ̀ bóyá ìyàwó rẹ̀ tiẹ̀ ni ọmọ kéwù náà ló fi dán wò tí ọmọ kéwù rẹ̀ bá sì rí ìyàwó rẹ̀ ńlá ó ṣòfò. ìdáàmú bútálá kálọ̀hù. ọmọ pé tiẹ̀ kọ́ nìyẹn kó fi dán owó òun ṣòfò ayé tiẹ̀ nìyẹn. àǹtàmùjárabù. ẹlòmíà máa wò pé ṣé àdáwò tọ́lọ̀ fi kọ́ ló méje ṣé oore ń bọ̀ lẹ́yìn rẹ̀ ni oore ti dé dandan kọ́ ni kó jẹ́ kó oore tó lè lẹ́yìn àdáwò kó jẹ́ material things dandan kọ́ ni kí oore tọ́lọ̀ wọn fi tó mú alẹ́yìn àdáwò kó jẹ́ pé oore táwọn èèyàn ò rí ni ẹ̀yin lẹ́ ti máa hádùrà tẹ̀ ti wà. wá interview tẹ̀ ṣe ẹlẹ́túrọ́lọ́ sí níbẹ̀ gbogbo àwọn àlábí oríṣiríṣi tẹ̀ lá níbẹ̀ yín gẹ́gẹ́ mọ̀ pé ẹ ti dàgbàsókè nu Ọlọ́run gbọ́dọ̀ máa ń sọ bẹ́ẹ̀ nìkan onígbogbo ẹ̀dá tó bẹ̀rẹ̀ máa ṣì ta tó di gbá dáadáa ọ̀nà tó máa ti sọ àkí ọ̀ ẹ tó bá sọ gangan ni man of the match ẹsẹ̀ tí kò sáré kiri àti mọ̀ nísìnyí pé Ọlọ́run bẹ lọ́wọ́ yín kíkiri tó dé ó tún wá dé náà kò tún wá gbọ́ Ọlọ́run lọ́wọ́ yín. ìdáàmú bútálá kálọ̀hù. àǹtàmùjárabù lè kọ́ ìrìnsàyà tí. àbáwọ̀ níbi dé sí akọrin pé mọ́lúdì ọjọ́ méje ń lọ mọ́lúdì ọ̀sẹ̀ méje ń lọ lọ́dọọdún àwọn ni wọ́n mọ tán fara gbà torí pé ìpàdé pé nǹkan ṣe yín ìyẹn ò túmọ̀ sí pé nǹkan ò ṣe yín àwọn nǹkan ṣe yẹn wọ́n ló gbé àdéhùn tí ń sọ síta àwọn ẹ̀fọn pé nǹkan ṣe ẹ́ nígbà tí mọ́tò dé tí ilẹ̀ tún dé bàbá náà kí tí mọ́tà tún wá dé wọ́n á pe ìyá tó bí mi ó ní tó bá yẹ kó gbóore tí ń bọ̀ yìí ẹ bẹ́ torí ẹ̀sìn ẹ má dákẹ́ o tọ́lọ̀ bá ti ń ti oore sí yẹn ó lè jẹ́ pé ẹkún tó tẹ̀lé èyí gbàgbé oore mẹ́yẹ̀ta lò tọ́lọ̀ bá ti ń ti oore sí ọdún máa fura àdánwò tí ẹ̀mí rẹ̀ ò ní gbé ní bọ̀ àti kó kún fún mi lọ́nà lásìkò yẹn. ìdáàmú bútálá kálọ̀hù. àǹtàmùjárabù. ẹ dìsáàbù rẹ lọ́dọ̀ Ọlọ́run ló fi ti àdánwò yẹn wá pé ẹjẹ́ àti ẹ̀wọ̀n yóò lò méje ṣe ti wá ni ẹ lè jẹ́ wọ́n bá yẹ pé tọ́lọ́ lẹ̀ ń ṣe lóòótọ́. lè kọ́ irin sáyà tí falibala. ẹ wo bí tó wá fẹ́ jáde sí kíní kan kó wà fẹ́ fi wà ń bẹ̀ kó gba àwọn tó wọ́n tó kó ìdájọ́ wà ń bẹ̀ ẹnìkan kò gbádùn ayé nù wọn kò sẹ́nìkan kan tó gbádùn ayé ẹ béèrè kò sẹ́ni tó gbádùn ayé nù wọn kẹ́lẹ́ bá a mọ̀ pé Ọlọ́run tẹ mú dání tí kíní ìdílé tẹ tún mú débẹ̀ lẹ́tún bá dàgbà tẹ jáde oore tó tẹ̀lé ń bọ̀ èyí tí yóò hàn tẹ́ ti rí ìwọ wà ń bẹ̀ kò ní bàjẹ́ láéláé àmín èyí tó wà jẹ́ ká yóò rí pé Ọlọ́run dá olóhùn méje láàrin Ọlọ́run ó mú wa. àmín. bá a gbàrí gbèdé sí. hafidhahullah. salatullahi ma nadal munadi. salatullahi ma nadal munadi. yes. alali mukhtari min rabbil ibadi. شفيع لخلقه يا ذخوة لمآدي وفي الجاي في يوم التنادي نبي الله يا زين البرايا رسول الله يا عين المرادي رسول الله يا عين المرادي جليل كامل في كل وصف جميل نور
في الكون وادي bẹ́ẹ̀ni شريف فاضل بار رحيم bẹ́ẹ̀ni ظريف سر في الكون بادي ànábì ni عظيم الخلق والأخلاق ترى bẹ́ẹ̀ni كريم جود في كل نادي كريم جوده في كل نادي صلاة الله ما نادى لمنادي. níjọ́ tí o bá ti sẹ́ni táwọn tẹ́wọ́ sí máa ń pé dákun ṣàánú wa ọjọ́ náà lè ké òní bá nàbì mọ́. sallallahu alayhi wa sallam. níjọ́ tí o bá ti sọ́lọ̀ mọ́ báyìí ọjọ́ náà lè ké òní bá nàbì mọ́. salatullahi. bẹ́ẹ̀ni. ma nada limunadi. níjọ́ tó lọ́n bá ti tán báyìí níjọ́ náà la sàlátù tán. salatu. ṣùgbọ́n tó bá jẹ́ kọ́lọ̀ wọn ò ní tán tí ó máa bẹ lọ́ba tá a máa bẹ láti máa pè gbogbo àtọ́lọ́n bá fi ń bẹ náà la sàlátù mọ́ bá nàbì. salatullahi ma nada limunadi. yes. alalimukhtari. min rabbil ibadi. kálẹ́ńdà tó dé ìpéjọ ń bí lálẹ́ yìí ẹnìkan tọ́lọ́hún dárú ẹ̀ tí ò dárú ẹ̀ mọ́. salatullahi. tọ́lọ́hún dá nàbì tán báyìí òun náà wà ń wò pé tààlà tó fẹ́ dá tó dàbí eléyìí a ti dá eléyìí tán ẹnìkan kan ò tún gbọdọ̀ dàbí eléyìí mọ́. sallallahu alayhi wa sallam. máa ná dàkí lórí tẹ. salatullahi ma nada limunadi. alalimukhtari. yes. min rabbil ibadi. tí wọn náà bá fẹ́ di tẹ́nìkan kan ò darí nílé yín ànábì ni ó dì mú. shafi al-khaliki. onímọ̀wá kìtì wà sá a ti sọ̀rọ̀ tòlí dìkìrì sọ̀láàtàn wàmẹ́dì àmínú kọ̀sìtù jẹ ìlàmà. nítẹ́nìkan kan ò darí níran wọn ní sẹ́kùrọ̀ ayé máa dà nítorí ẹnìkan ṣoṣo kí ló tẹ̀lé dáhùn tiẹ̀. shafi al-khaliki. ẹnìkan ṣoṣo tí ó sì pẹ́ gbogbo wa. ya zuku alimadi. ọjọ́ táwọn tó pẹ̀ bá ń káwọ́ sẹ́yìn ìròjọ́ òun nìkan ni ó dúró tí ó gba gbogbo wọn lẹ̀. Òfi àlìjáì. ẹnìkan kan ò lọ́lá tó ń dọ́tọ́ láti ń bẹ̀ nìkan kan ò ní lọ́lá tó kò sí ní sẹ́ńtì ó lọ́lá tó mọ́. Fi ìyá omi tànà di. ó nìkan náà ló wà níbi kan nípamọ́ níjọ́ tí gbogbo ẹ̀ bá dàrú tán yanyan ọmọ àmì náà nìkan ní jáde ní òyìnbó ẹ̀. Nàbí ìyá lọ́yì. mo sọ bẹ́ẹ̀ nìkan mo ní gbogbo tẹ̀sán látò bá yanjú tí oṣó lẹ̀kan ò ní yanjú ẹ̀. gbogbo tẹ̀sán látò tó ń jiná bá yanjú tí wàláhì ìsúnmọ́bí láàwúrẹ̀ kankan ò ní yanjú ẹ̀. nígbà tọ́rọ̀ mọ́tò ṣẹlẹ̀ tọ́rọ̀ gbogbo ẹ̀ ṣẹlẹ̀ àwọn kan bí àwọn tó sọ pé oṣó wo ni wọ́n lè lò oṣó lè mú àlùdà oṣó bá ti wà má àlùdà ìbọn mú ọ̀fà oṣó gangan kọ́lé oṣó ìmọ̀mù gangan oṣó gbè mí kọ́lé oṣó fún rẹ̀ gangan oṣó wa ń dé. Nàbí ìyá lọ́yì. oṣó wo ni ó mú ìmáàmù gba mẹ́ka fún yẹn mo lá ànábì ni a kọ̀nẹ́kìtì lọ́dọ̀ ànábì ni. Nàbí ìyá lọ́yì. òjíṣẹ́ ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Yá Zainal Bawaya. tọ́lọ́wọ̀n bá dá ànábì ni kò ní dá wa torí ànábì lọ́lọ́run fi dá wa. Rasulallahi. bíbẹ̀ wa yìí torí pé ànábì wà ní o tànábì ò bá ti kọ́kọ́ sí lẹ́dà tó bá yẹ pé rúù nìkan ló wà ọlọ́run ò ní dá wa o. Rasulallahi ya aina limuradi. jẹ́ kí n fún ẹ ní kóòdù kan mi wọ́n ti ń gbọ́ mi jẹ́ kí n fún ẹ ní kóòdù ayé lónìí ṣé n fún ọ látòní lọ mọ wà nǹkan kan mọ tó do ànábì lọ. sọ̀hábà kan lọ bá ní Muhammad. sallallahu alayhi wa sallam. ó ní ànábì ó ní mo fẹ́ràn rẹ gan o ó ní àmọ́ mo fẹ́ràn ẹ̀mí mi jù ọ lọ ànábì ni ò tí wọlé ò tí yẹn jù ó ní tó o bá tó fẹ́ràn mi ju ẹ̀mí ara rẹ lọ. ìkànnà tún lọ bá ní Muhammad. sallallahu alayhi. ó ní ànábì ó ní àdúrà mi mo ti dá sí ìdá mẹ́ta ó ní ìdá kan bẹ́ẹ̀ mo fi tọrọ fún ànábì ni ànábì ni ó dáa àmọ́ tó bá tó pọ̀ sí ó tún dáa jù ó ló dáa ìdá méjì nú àdúrà mi mo fi tọrọ ọ̀kẹ́ fún ànábì ẹyọ kan tó kù èmi ni mo ní ànábì ló dáa àmọ́ tó bá tó pọ̀ jù bẹ́ẹ̀ ló tún dáa sí ó ní rẹ̀ Muhammad ó ló dáa yìí ládùúgbò àti mọ̀tọ̀rọ̀ mọ́ ìwọ nìkan ní mọ̀tọ̀rọ̀ ọ̀kẹ́ fún. sallallahu. ànábì ní nígbà tó bá ti wá mọ̀ bẹ́ẹ̀ gbogbo téèyàn mọ́ ní láyé lónìí Jalilo. níbẹ̀ níbi àṣà láti gbogbo tá a fẹ́ dà láyé o. Kamilu. Lasibi aina limuradi yẹn. Rasulallahi ya aina limuradi. ẹnìkan ní kó ní ó ṣe ń tóbi ẹ wo ń tẹ́ dáwọ́ lẹ́yìn ẹni tí mo ti lọ sẹ́wọ̀n kò dáwọ́ lérú ẹ̀ yóò tán
àfọ̀tí ló sẹ́wọ̀n nìkan wọlé wẹ̀. mọ́sáàsì bó ti wá tóbi tó hùn ó fẹ̀ ó gùn ó tún wá ní dẹ́kin. Rasulullahi. ẹni tí ń bọ̀ gúngàn kọ́lu léwu. Rasulullahi. ẹ̀rọ náà kọ́ ọmọ bẹ́ńbẹ́ tipa bá ká ẹ má gbé ń dẹ́kin ẹ jẹ́ kí pàánù wà náà. Rasulullahi. pẹ̀lú pé kò tún fà nẹ́bì kunu o. Ya aina limuradi. kò sí tó jẹ́ kó kàkárí ibi dé sí ó padà nẹ́bì lẹ́ni. Rasulullahi ya. kò sí àtẹni tó ju bẹ́ẹ̀ lọ. Aina limuradi. àwọn èèyàn ò gbà kọ́lọ́ lè fọlá nẹ́bì ṣe kan fún yẹn lójú lásán mọ́ nísìnyí. gbogbo tẹ kó tọ yìí tẹ lómi ò ní gbàgbọ́ adébídé sí ń tàn wá ni. ẹ wọ̀ bá náà kí ẹ máa bọ́ tí ló sá máa fáìn báyìí. Jalilun. gbogbo ipa ọrùn tí o ṣe rí mọ́ sọmọ ọmọ tó fà á tó bá wò wá gan jù òyìn máa ń kọ. Jalilun. Ànábì èèyàn gidi ni. Kamilun fi kulli wasfin. kò sẹ́ni tó pé nínú ìta ní Muhammad. Jamilun nuru fi kulli wadi. ìmọ̀lẹ̀ yẹn làwa pé tí n bí lónìí ọlọ́run wọlá ìmọ̀lẹ̀ Ànábì tá a pàdé níbí lọ́dún tó lọ mo wá sí lọ́sàn-án mo tún wá sí bídà lálẹ́ kò sí tí mo béèrè lọ́dún yẹn tọ́lọ́wọ́ tí ì ṣe. bá a ṣe wà ń bẹ àwọn tó bá rí mọ́tò èmi tó tún bá níyàn lọ bí bídà ṣe ń lọ báyìí káàdì yìí ṣe ń ṣe báwọn èèyàn ṣe mọ́díù èmi tó ń dà níyàn lọ ni. mo sì túmọ̀ tó gbẹ náà lóhùn oúnjẹ dúkọ́ tó lọ́dún tí ń bọ̀. Bismillah. kí ló tún tẹ̀lé dá mi lóhùn tiẹ̀. Sharifun. mo ti kó ń bẹ́ẹ̀. Fadilun baru rahimu. Sharifun sirruhun fil kauni badi. àsìkò lè kálíkì. Wal akhlaqi turau. ẹnìkan kan ò da ẹnìkan kan ò tóbi inú ẹ̀dá tó tọ́ Ànábì ìwọ ẹnìkan kan tó wá dáa tó. Karimun. ẹni àpẹẹrẹ tí wọ́n ń tọrẹ ni. Dudu fi kulli nadi. ọ̀dà kàlígẹ̀ ìsinmi kíruka. Habibi lam yazal. yẹ̀síkìlì kùlùbà. Mahabbatan wa naima. yá sayyida thaqalaini. Huzita makanatan. wà maqama izzi. Binufusi azima. yá man salakitu. Nadahu wa sabilahu. sallu alayhi. Wa sallimu taslima. alal mustafa. Sallu fa inna salatahu. amanu minal afati. Wan nukabati. inna solata. Ala nabi dawa'u. tushfil jaraha. Liman yakunu saqima. àwọn oníbà Al-Mandiri kọ́ni kọ́ lárọ́ bùkà. Kitabi mubayina. sallu alayhi. Wa sallimu taslima. sallu alayhi. Wa sallimu taslima. sallu alayhi. Wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. kàlígẹ̀ ìsinmi kíruka. Ya habibi lam yazal. yẹ̀síkìlì kùlùbà. Mahabbatan wa naima. yá sayyida. Abalayni huzita makanatan. wà maqama izzi. Binufusi azima. yá man salakitu. Nadahu wa sabilahu. sallu alayhi. Wa sallimu taslima. alal mustafa. Sallu fa inna salatahu. amanu minal Afati wa nukabati. iná sọ
على النبي دواء إن الصلاة على النبي دواء تشفي الجراح بما يكون سقيما قد قال ربك بالكتاب مبينا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا جميع تسليما المسايا مزايا تحيا صل على محمد مرشد والهدى الله يا ويا المزايا مبلغة يا صل على محمد برشد والهدايا في حبه تفنى سلم ولا تهنى على الحب أمنا وما تمنى صل على المثال مثال من جاء بالقرآن بالفوز بها على خير تنجو من النيران محمد مختار مختار أمر من الغفار غفار ما في من نقصان ما في يوار من جاء بالإسلام إسلام والأمن والسلام رؤوف للمساكين رحيم للأيتام وشعلنا ظروفا سوالنا صفوفا علمنا عفاف والخير في ديابا يا سيدة سادات من الآفات فأنت عسكا الذات والنفس يا مرات الأنبياء الكرام كرام لهم مقام أنت لهم إمام يا خير من يرام مشهور بالأخلاق حسنا وبالإنفاق البخل والفاحشة شايل الحقد والنفاق Ànábì òdìyàn sí lórí kò bínú ọmọ làkejì yìí ó ní àwùsọ fúru Hamida akíwálù Sẹ̀dídà àyàtú Mufida Lílíkọ̀ọ́ni láṣẹ̀dídà wẹ́ àlímọ̀ Rọ̀mọ́ àlímọ̀ Rọ̀mọ́ ibi àwòkọ́ Kọ̀lá àmọ̀ mọ̀ Tabatila yàdá àtẹni tó bá wọn sọ àtẹni tó bá wọn kọ́ pé ànábì jí pátá kò sẹ́ni tẹ́ bínú ọmọ tí ó yàn láyé ànábì jí pátá wọn là ànábì gbọ́ ọmọ ọdún méje sùn ó fi bá bá a lò pọ̀ àtẹ̀yìn tẹ́ ẹ fẹnu sọ àtiwọ́ tó gbà bẹ́ẹ̀ àtiwọ́ tó fọwọ́ kọ́ kò sí kankan ní ọmọ yìí tí ó yàn dé láyé àfi tẹ́ ẹ bá wà túbà ó ti dé bẹ́ẹ̀. Ubaliga Tahaya Saliyala Muhammad Ṣèdè wálé àdáyà. Nígbà tí mo débí mo wá rí pé green lẹ́wọ̀ àgbo kárámà yìí aṣọ green lòun náà wọ̀ mo wá ní gbára alẹ́ wá sílé sí dáadáa. Ṣèdè wálé àdáyà. Ẹgbẹ́ sẹ́rágbè yìí gbẹdá ní dáadáa o. Ohun o. Wàláì àfáàní mi èsì kọ́ sí lo sẹ́rí. Wallahi. Kò sọ́tí nù kínní non-alcoholic ni. Fún ẹ̀yà àfáàtẹ̀ ti wà lórí ìjókòó látàárọ̀ tẹ́yìn ọmọ ìròyìn ó ń ṣiṣẹ́ ìrírò. Obìnrin tí bá ń ṣe nǹkan oṣù tẹ́pọ́jọ́ márùn-ún àbọ́jọ́ iye ẹjọ́ tó bá fi ṣe nǹkan oṣù gbádùn ayé ọmọ tó hospital kan bá síbi kan torí nǹkan oṣù ni àgbo yìí ló need. Wọ́n ló need. Gbogbo ẹni tó wá jẹ́ pé súkẹ́súkẹ́ láyé ti yín. Àbí ni ẹ lò.
anabi kì í ṣe súkẹ́súkẹ́ o. kò ń ṣe o. àgbo yìí náà ló nídìí. òun ló nídìí. gbogbo wọn tó bá wá mọ̀ pé ìwọ fẹ́ràn oorun lóru èèfẹ́ ṣiṣẹ́ ó lè máa gbó yìí náà àmọ́ tí ò ní sùn lára rẹ̀ ò ní sùn ìwọ nìkan lọ́ọ́ sùn bàbá náà kíìbù mẹ́fà yóò wọ̀ lọ́dọ̀ yìí kò fẹ́ dà fún dákẹ́ náà o. dákẹ́ náà abẹ́sẹ̀ kò náà lọ́wọ́ báyìí. mo fẹ́ ṣe kò náà bàbá náà kíìbù nìyẹn mélòó nìyẹn ó di mẹ́fà. mẹ́fà lọ gbé kó fún sùgàbá tó bá jí mú mẹ́. kóná wa gbalagbà. ọ̀rẹ́ mi àbágbà aríbidẹ́sí ẹ̀yin lẹ́sìn lọ́wọ́ mẹ́ta ọlọ́gbẹ́yàwó mẹ́ta náà bàbá ní mélòó ni mẹ́ta ni ẹnì kọ̀ọ̀kan náà ni kò ní bàbá wa bàbá ti dàgbà ẹ̀yin ò ní tiẹ̀ àbá ò ní tiẹ̀ bàbá ò ní tiẹ̀ bàbá ò ní tiẹ̀ kí fún wọn àwọn náà ni mo sọ kó yìí máa mọ̀ kọ́ bàbá tí bàbá ṣé kó wà ní bàbá ń tẹ́wọ́ o bàbá ń tẹ́wọ́ o bàbá ń tẹ́wọ́ o sojú yín o bàbá ń tẹ́wọ́ o bàbá ń tẹ́wọ́ o ẹ̀yin lẹ́sùn ní tí ò yẹ kó sùn ò ní sùn o tọ́ oore abá àríbídé sí yóò ṣe lọ́dọ̀ àwọn ìjáàlì àtọ́bá wọ green nìkan lónìí nǹkan dún búrídà ọdún yìí nìyẹn ọlọ́mọbìnrin ṣàṣemọ́ wàhálà bídà.